Èmi má lọ mọ́. Kò sínú ilé tí mo bá wọ̀. Ariwo ẹkún á sọ níbẹ̀ ni. Abim Film Productions, in conjunction with the Giant Marketer for Lajumi Music and Film International, presents a blockbuster movie, Malomo. Endings are elusive, medios are nowhere to be found, but the worst of all is to begin. Eniraje Rupe, Dada Yosun Okuta, Agekweju ama ṣòro bí agbọ́n, dùgbẹ̀dùgbẹ̀ tí mì lókè yìí, bó bá ìjà yóò bára lé. No trade is more justified than revenge in the right time, and what goes around comes around. O Abasheloni Itoni Budola. Ṣé mo kẹ́ máa lọ ní hypertension kó máa lọ ẹ̀mọ́ arábíàmọ́ mi mọ́ bá arábíàmọ́ ṣe máa ta yín tẹ bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ àbí tẹ bá mọ irú èèyàn tí ọmọbìnrin yẹn jẹ́. Ajá tó bá wọlé ẹkùn ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. Ẹ wò bó ṣe wò mí ó yá ẹ jọjú bọ́lẹ̀. Kábíyèsí. Òòdù bá dé ó dòkùnkùn bèrèmù. Aago tí ń lu méjìlá ń bọ̀ wá lù kan ṣoṣo. Òkété gbàgbé ìbòsí ó dé gbà látẹ̀ ó káwọ́ léèrè. Ẹ̀sán sì máa ké tantan. A feeling of annoyance, displeasure and hostility becomes an anger full of drama, actions, emotions, revenge and lots more. Starring Akin Lewis, Lade Bakare, Eniola Obanijesu, Ṣẹ́gun Ògúngbè, Ogboluke, Abimbola Mayowa, and many more. Produced by Abimbola Mayowa and directed by Mohammed Lawal Kompo. Executive producer Eniola Obanijesu Oba1. Marketed and distributed by Giant Marketer for Lajumi Music and Films International. EU 1619 Movie City Army Arena Shopping Complex, Bolade Oshodi, Lagos. Contact 08021581813. WhatsApp 08072878018. Malomo, coming soon. Backbone. Òjijì ò ṣe ń sá fún oró mẹ́rin ẹ̀ ò máa ṣá o, ìyá ẹ̀ ló máa ń wọ́dí o, ẹni ayé bá ń fẹ́ o, mo ṣe fi ṣeré, káyé má ṣe bá ń wájà mi o. Àìgbà bí àgbà gbégbá o, lọ́mọdé ìsẹ̀yìn òfin gbáyé pẹ́. Ikùn ní fagbárí ṣẹlẹ̀, kẹlẹ̀bẹ̀ ní fọ̀nà fún ṣòdo, kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ òun ó lẹ́mọ̀ kiri tìmọ̀tìmọ̀ o, ìbẹ̀yìn àgbà o, ayé mojú ń gbà o. Ayé mojúbà o, ayé ẹ má tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ o, ayé ẹ má ṣe mí o, ayé mojúbà o, ẹni ayé ń bẹ lẹ́yìn fún ọ, wọn kì í dọ́jà kan kùtà o. Backbone. Òjijì ò ṣe ń sá fún oró mẹ́rin ẹ̀ ò máa ṣá o, ìyá ẹ̀ ló máa ń wọ́dí o, ẹni ayé bá ń fẹ́ o, mo ṣe fi ṣeré, káyé má ṣe bá ń wájà mi o. Má dẹ̀sà ejò ó léwu àwẹ̀ o, má kọjá ààyè rẹ̀ ó léwu o. Àwọn lápọn ọmọ má jẹ́ kẹsàn ọmọ wọlé o, láláì lọ́jà. Àpọn ọmọ má jẹ́ kẹsàn ẹ̀ wọlé o, gbogbo ṣùgbọ́n fún yín o. Àwa kì í ṣe bí àwa kì í ṣe ká, àwa kì í ṣàwọ ẹlẹ́yà. Àwa kì í ó gbádùn ayé rẹ̀. Ẹ̀yin nìkan kẹ́ wá bí yìí.
àlejò ńlá kan tẹ̀lé yín wá. Ní sùràfà ṣé yàtọ̀ sáwà mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹnìkan tẹ̀lé wa. Àlejò má bó ṣe máa tẹ́wọ́ pẹ́ nù kódà ni mo ṣàlàyé ìròyìn ọ̀dọ́ yín fún dé. Mo ṣàlàyé fún pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ròyìn fún wa pé ká má jẹ́ nìkan kan mọ̀ kódà kò sọ fáwọn alábàágbé rẹ̀ máa rúwá tèmi lọ mú tá a fi gbé wọn ẹ̀yìn kùlé ló fi rìfáàsì wọ̀ àwa gbé wa la fi gbé wa bí. Ojú má kọ lugi lẹ́ni àmọ́ ẹ wo yàrá ọ̀kan yìí ẹ máa mú lọ bẹ̀ mọ̀ wá bá yín nísì. a fẹ́ ṣàánú mi èbó ò ní sí sọ́ọ̀rì sọ̀rọ̀ yìí torí náà bá ti lè ní sọ́ọ̀rì ọ̀tán nù ní ìgbẹ́ni tó ń fa owó mi ti ń tẹ̀lé mi káàkiri ẹ̀kẹ́kùn ìṣàánú mi wọ́n fọwọ́n ìkọ́ mi lọ́rùn níyàwó mi àmọ́ fi kọ́ mi lọ́rùn ìyá rẹ̀ níbo ní bàdé. Mo sọ pé kò ní solution wọ́n ní wọ́n admit ẹ̀ lọ. Ẹ kágbé lọ́wọ́ mi. Àyànjú ó sì farabalẹ̀ pé wọn náà máa kára lẹ̀ èmi ò fẹ́ gbogbo báyìí nísìn máa kára lẹ̀. Má ti lọ́kàn kan ìwọ gbà wáyé. Mo máa ṣe fún bẹ́ẹ̀. ìyá wa ẹ kú rìn àwa nìyẹn. ẹ máa ṣe ni. Ẹ kú dìde ẹ dákun ẹsẹ̀ wo ló mọ̀ yín sẹ́yìn gan-an tọ́rọ̀ yìí bá fi rí báyìí lójú níwájú yín. Àfà ẹ fẹ́ mẹ̀ṣẹ̀ tó ṣẹ́ mọ́. Alátìlẹ́yìn. Àtìlẹ́yìn lẹgbẹ́ wa. Alátìlẹ́yìn. Àtìlẹ́yìn lẹgbẹ́ wa. Alátìlẹ́yìn. Àtìlẹ́yìn lẹgbẹ́ wa. Ẹ kú pàdé òní o. Àwa tá a ṣe tòní láàṣẹ tijọ́ mi o. Àṣẹ. Kókó pàdé òní. Ó ní wípé gbégbé bá pẹ́ títí ewé ọ̀rẹ́. Àwọn kan ni wọ́n ti jókòó níbi mo jókòó tí wọ́n ti lọ. Kó tó kàn mí. Mo lè sọ wípé yóò yá. Apẹ́. Mo sì lè sọ wípé yóò pẹ́. A lọ yá. Níjọ́ téwé bá gbó, téwé bá rẹ̀. Ọmọ mi, ó ní mo fẹ́ kẹ́ fi sí orí àpèrè yìí o. Ọmọ yín. Bẹ́ẹ̀ ni. Ẹ dúró náà ṣe bí mọ́rọ́mọkẹ́ wa náà ni ọmọ wa. Bẹ́ẹ̀ ni. Ta ni ó pòun ọmọ mọ́rọ́mọkẹ́ o? Actually, àmọ́ bọ̀ tí kí ni? Mo ní tí mo fẹ́ nù. Ọmọ mi ní kó gorí àpèrè yìí. Wọ́n ní táwọn fẹ́ nù. Ṣebí nǹkan tẹ́ fẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni. Màmá, bẹ́ẹ̀ ṣe fẹ́ yẹn gan. Àṣẹ ti fẹ́. Fọlákẹ́. Aṣọ tó bá kángun ségun ní jẹ́jẹ́ pé ìwọ lọ kángun sí i. Ìwọ nìkan ni mo sì nífẹ̀ẹ́ jù nínú ẹgbẹ́. Ọ̀rọ̀ tí mo sọ lónìí kí ló rí sí? Ọ̀rọ̀ wà nù kò tẹ́ sọ. Ọ̀rọ̀ wà nù kò tẹ́ sọ. Bí mo ti fẹ́ kó rí gan-an ni mo ṣe sọ́hun o. Nítorí mo lè sọ wípé yóò yá. A lọ pẹ́. Mo sì lè sọ wípé yóò pẹ́. A lọ yá. Torí pé ọ̀dọ́jú àrùn òdòṣù. Tí n bá lọ tán ọmọ mi ní kẹ́ ẹ fi rọ́pò àyè mi o torí ìwọ náà mọ̀ yìí pé aṣọ tó bá kángun ségun báyìí ìní jẹ́jẹ́ pẹ́ o ìwọ lọ kángun sí mi jù mo sì nífẹ̀ẹ́ rẹ gidigidi gbogbo ohun tí mo bá sọ lónìí ẹ jẹ́ ọ̀dà sẹ́ni o nítorí òkú ò lè fọhùn mọ́ o ọmọ mi ni mo fẹ́ kọ́ rọ́pò àyè mi o. Màmá lágbára Ọlọ́run àgbà yẹn àdàlẹ́ ṣe kò tí ì síkú lójú yín báyìí màmá àwa ṣì nídìí mo dẹ̀ mọ̀ pé ṣì máa pẹ́ báyìí ẹ máa dàgbà
ẹ máa dògbò ṣẹ́rí ìtẹ́wà sọ̀kalẹ̀ yẹn iṣẹ́ ti gùn ẹ ṣe báyìí. ọkàn mi sì balẹ̀ mo jẹ́rìí rẹ̀. ẹ má bínú o mi ì mọ ojú yìí rí o. Rọmọkẹ́ bó o bá tiẹ̀ wá mojú méjèèjì o ò tún lémi náà mọ̀. látọ̀dọ̀ grandma nílé grandma ti bá wá. ẹ wá mà. báwo ni gbogbo ẹ kú gbìyànjú. Rọmọkẹ́ kí ló dé o. kí ni ohun tó ṣẹlẹ̀ o kí ni ju ọlọ́wọ́ tó fi jólẹ̀ ẹ̀lẹ́ o. àyè rẹ ṣòfò ní ẹgbẹ́ bẹ́ẹ̀ ni kí ló dé àtúwá rán eléyìí sí ọ òun náà tún wá jíṣẹ́ fún ohun tó kọ̀ ọ̀tún wá. àǹtí mo mọ̀ pé mo sọ fún yín last time tẹ́ wá pé mi ò ṣẹgbẹ́ ẹ má wá mi wá mọ́ o èmi ò ṣẹgbẹ́ o. káyì gbẹ́dẹ̀ sọ̀rọ̀ mo ṣẹgbẹ́ wo ohun tó ń wá ní ìsìnkú ọkàn ní ti wúrà. ẹ má wá mi wá mọ́ o mo ò ṣẹgbẹ́ o. àwọn ta ni. ẹ má wá mi wá mọ́ o mi ò ṣẹgbẹ́. o ti ṣe ilé ọmọ àgbọ̀ Ọmọkẹ́ tó bá kọ̀ ló di àpọ̀ ní kò ní kọ́. òjijì ò ṣe é sá fún. Rọmọkẹ́ ìwọ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ bá a sọ yìí kò yẹ kí n sọ lójú rẹ̀ àmọ́ gbogbo ìgbà tí mo bá ti rí i máa rí wọn ó sì ti mọ̀ gbọ́dọ̀ tí mo bá bá a sọ ó lè kó sọ bí ìgbà tí ò fẹ́ gbọ́. àwọn àgbàlagbà ní adìyẹ kú adẹyẹ rẹ̀ tí Rọmọkẹ́ yìí kọ́ Rọmọkẹ́ ti fẹ́ dẹyìn nù bẹ́ẹ̀ ni ó ti fẹ́ dànù torí àmọ́ wípé àsìkò tó fún ìyá ti fẹ́ kú ni kò fẹ́ kú ni kò sẹ́ni kankan tó mọ̀ àmọ́ ìyá ti ṣàlàyé fún wa wípé tóun bá ti sípò padà lórí àpèrè yìí o Rọmọkẹ́ ni kó gùn bẹ̀ kó sì máa bá ṣẹlẹ̀ àárí pàdé kankan sí bá a sì rí bọ̀ ní ọwọ́ òwú ni bẹ́ẹ̀ ni nígbà tá a wá ró lórí ìpàdé wò la rí ṣe sóòsì rẹ́gbẹ́ wa yìí ẹgbẹ́ ìdùnnú ẹgbẹ́ lálùbáríkà ni kí ló wá dé mo bá a sọ ní bàbá mo bá a sọ ní kọ̀kọ̀ kò gbọ́ o bẹ́ẹ̀ ni wọ́n bá sì kọ̀ tó lóun ò gbọ́ yóò lẹ́yìn nǹkan tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòkè lọ. màmá mo ti sọ fún yín kẹ́ ẹ mú abẹ̀bẹ̀ báyìí kẹ́ ẹ máa jù sílẹ̀ ní ìgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ mi ò ṣẹgbẹ́. Ọmọkẹ́ ká sọ̀rọ̀ èèyàn tó ká bá bẹ́ẹ̀ ṣéwọ náà ti rí ní elétí kòkò ní Rọmọkẹ́ wò ó jẹ́ kí n sọ fún ẹ bó bá kọ̀ tó bá lóun ò ṣe ó léwu púpọ̀ mo ti bẹ lẹ́yìn mẹ́fà ojú òde lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni má bá a sọ èmi náà mo kó bá a sọ èmi náà lọ́rọ̀ rẹ̀ kó bá a sọ yóò sì dùn lágbó Ọlọ́run kó bá a sọ ni o ibi tí bá ti máa gbọ́ bá a sọ kó gbọ́ ni ẹ̀mí ṣé wọn kọ́ mi sá. òjijì ò ṣe é sá fún. oró mẹ́dìyẹ ò máa ṣá o ìyá ẹ ló máa wò ó dé o. màmá ní làbù kẹ̀kẹ́. àkàròǹdé rẹ̀ wà ó fún ẹ. ọ̀dà ọ̀rẹ́ wà dáadé orí táàbù kẹ̀kẹ́. ẹ tí ẹ wàá fẹ́ gbà mọ́ ẹ wò bẹ́ẹ̀ ṣe fi rán kaba tó ń ṣe yín rúmú ẹ fẹ́ràn bá ti bùbá mọ́. kì í mọ rẹ́rù àti bùbá. àmì náà má wà ń bẹ́ẹ̀ wọ́n bá pè mí èmi náà ń dá wọn lóhùn. kí lẹ wá bá mi ń bọ̀ látòde báyìí. mo mú nǹkan bọ̀. kí lẹ ń bọ̀ fún mi. mo mú bọ́. ẹran èmi ò jẹran ẹran tí mo dín tó wà nù ilé mo ti jẹun sí i. wọ́n jẹ́ kí ni ọlọ́jẹ́ ni àbí mi jẹran aláìjẹ́ ni ọ̀jẹ̀rẹ̀ báwo. ṣé iná wa rí bó ṣe. ó sẹ́yìn lóòótọ́ àmọ́ bọ́rọ̀ tí wàá rí nísìnyí ẹ ṣèkà pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí àmọ́ kí wàá lọ́nà àbáyọ báyìí kí ni nǹkan tá a sì tọmọ yìí ó fi gbádùn. kò burú
tó bá ti lè ṣe nǹkan tá ní kó ṣe ara tù ara adé ìyá ló bá tán. ẹ ṣeun mo dúpẹ́ ọ̀nà àbáyọ wa wà tí ara ò fi dẹ̀hun náà tí ó sì tẹ̀yìn náà lọ́rùn gbogbo ọ̀nà tá a bá gbé gbà. a kì í máa gbọ́ èmi ò béèrè ilé ẹlẹ́sìn kankan mọ́ mo kàn gbogbo ibi tí mo bá ti ń gba ọ̀tọ̀ọ̀tọ̀ ni yọ́n sọ pé àmì gẹ́ẹ̀tì ọ̀nà ibi tí mo dẹ̀ wáyé kò tiẹ̀ jọ́nú gbó kò jọ kínní ni. ok ó mọ tó máa ṣẹlẹ̀ bóyá o máa bọ́ síta fúnra rẹ̀ kó máa wá mi káàkiri inú street yín ilé ẹlẹ́sìn báwo òun náà nìyẹn jẹ́ ká ṣe bẹ́ẹ̀ má bínú jọ. ẹ ra sísà ẹjọ ẹ wá ẹ má bínú ẹjọ ibì kan ni mò ń béèrè wọn ní ilé ẹlẹ́sìn. ilé ẹlẹ́sìn no it's not far from here ó nìyẹn nísàlẹ̀ ń bẹ̀. o ọ̀nà ibi tẹ́ ń lọ yìí ni. ilé ẹlẹ́sìn nìyẹn mo ti dé tòsí nìyẹn ẹ má bínú ẹjọ kí lórúkọ yín. Tosin Olúwatósìn okay wá Prince Adékúnlé lèmi náà. Wow. Yeah. Adékúnlé ti ló wà. Of course. Sákì o. Mi ò tó láti kí ọba lórí ìlọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀nà bí iná lẹ́yìn náà ń lọ. Ẹ kúfẹ̀ kan mú mi débẹ̀. Ẹ wọlé sí mọ́tò. Thank you, mo really appreciate you. Sister Tosin. Ó pọ̀. Yeah. Kúnlé ṣaṣọ ló ń gbóyin gbogbo ọrùn aṣọ yẹn ṣòfò mọ́ṣá ewu tiẹ̀ ní bẹ́ẹ̀ ni màá tó ń ṣe alábòsí ló máa ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn mi ò kó jẹ́ gbọ́ aṣọ yẹn mọ́lẹ̀ fún mi dáadáa mo fẹ́ wàhálà o ò gbọ́ aṣọ fún mi o. in fact mo gbọ́ ọrùn ọwọ́ gan ronú mo ń gbọ́. èmi ló sọ fún pọ́nrún ọwọ́ rẹ ta nìyẹn ta ló wà ní géètì yẹn. mo ń béèrè Kúnlé ni. Kúnlé. Lọ́ládé ló ń sọ̀rọ̀. kò sí nlé. ṣé o fẹ́ dáhùn ni. mi ò bí mi dáa tó bẹ́ẹ̀ mo ṣe nígbà tẹ́ ti sọ kí mo ṣe. Kúnlé. wọ́n ní mi ò sí nlé ẹ wá gbà mí lọ́wọ́ olóṣì yìí ni. so o tún ní gọ́ọ̀sì láti gorí ibẹ̀ yẹn lọ àbí. òun báyàwó ẹ fọṣọ. ṣáṣọ ìyàwó tiẹ̀ ni mo wá ń fọ̀ kí ló kàn ẹ́ bí àbí jẹ́. ẹ má sọ̀rọ̀ ntí yín o ẹ má sọ̀rọ̀ ẹ jẹ́ kí n máa bá fà á. mo gbọ́ rí wọ́n ti gbé ẹ débẹ̀ wọ́n ti gbé ẹ tìràbàyè àbí. wọ́n máa gbé yàrá ya ẹ tìràbàyè ìwọ olóṣì yìí mi ò mọ nǹkan tó kànú mi ò mọ nǹkan tó pẹ́ pẹ̀lú fámìlì mi ṣé wọn ló kọ́lé ni. Àjẹkúnlé Lọ́ládé ọ̀rẹ́ ẹ̀ máa ní. àrí òṣìwò lọ̀rẹ́ níbo ni mo ti mọ wèrè rí. wọ́n ti gbé ẹ débẹ̀ wọ́n ti change ẹ̀mẹ́ lọ́wọ́ wọ́n ti gbé ẹ tìràbàyè Kúnlé. ṣé o rí ibi tó oògùn lọ yẹn wàá padà rè jábọ̀ wàá rí fọ́ wàá rí gbálẹ̀. mo ti rẹ́ra mi bọ́ mo ti rẹ́ mi bọ́ Kúnlé. ta ló lọ rí òṣì ta ló lọ rí òfò máa. tí mo bá ń sọ fún ẹ pé kò yẹ máa káwọn wèrè kiri wàá sọ pé o lọ́rẹ̀. mi ò mọ̀ rí sẹ́ẹ̀. in fact ṣé o ti rí nǹkan táwọn dìdìrín tẹjọ́ rìn kiri ẹgbẹ́ títí bá mi fà báyìí. mo ṣe mistake mi ò rírí láyé mi. o ò rírí. mi ò rírí láyé mi. àbọ̀ wa bá ní aṣọ tó ń fọ yẹn máa gbó lọ. ẹ ṣe máa. gbọ́ aṣọ yẹn mọ́lẹ̀ dáadáa o. rún mọ́lẹ̀ my friend kí ló ń ṣe yìí tó ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀. Busy in the kitchen. Alright, no reason. Ọkọ ẹ̀ ńkọ́? Ó travel. Ó travel. Ṣé out of Nigeria ló travel lọ ni? Mo pe nọ́mbà ò lọ. No, aside north yẹn ló lọ. No, tọ́jú wo ló lọ? Ṣé Monday kan ní àbí Tuesday? Okay. Ọgbà wo ló máa dé? Ọ̀la ṣá, ọ̀la ó máa dé lọ́la. Okay, jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ lẹ́bẹ̀ kan tó bá ti dé lọ́la yẹn mo fẹ́ kó pè mí kí n wá rí.
all right ẹ̀gbọ́n nǹkan tẹ́ máa fi wá yẹn wá ìtawọ̀ ṣe kúkú fẹ̀ kan wá tàbí kóun wá kó wá rí yín. kò lè tó yẹn tó bá láti pè mí èmi àti ọ̀rẹ́ àjọ máa wá. ẹ fẹ́ jẹ́ ká máa dàgbàlagbà láàmú nìyẹn. Tosin ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ní kúlé tí mo fojú ara mi rí bẹ̀rù Ọlọ́run o ó dáa. ní sùúrù ìgbà tó lè dá yanjú ló pè mí tí mo mọ̀ pé mo jẹ́ gbẹ̀n ló ṣe ní kí n wá so ní sùúrù. ó dá mi lójú pé Kúnlé bẹnu lé níwọ̀ tí mo rí tó ń sọ fún Kúnlé kó máa fọ aṣọ yẹn kó fọ ọmọ mo rí ẹ̀ náà. ìyàwó ẹ̀ sọ pé kò sí nílé kó travel ó dẹ̀ ló máa dé lọ́la ilé ọ̀la mọ́ tán tó bá dọ̀la ó máa pè mí àjọ máa wá náà ni jọ ìyàwó mi mo fẹ́ bẹ̀ Kúnlé àbúrò mi ni èmi dẹ̀ ni mo kù ní bàbá fún láti gbà tí Ọlọ́run ti mú bàbá ẹ̀ sọ́dọ̀ kò wá ní tẹ́mi lọ́rùn kí n fẹ́ rí Kúnlé kí n má máa rí kí n fẹ́ pè kí n má máa rí pè ó ní láti pé Kúnlé ti ní nǹkan kan sọ́kàn ni ò ṣe fẹ́ rí mi mọ́ ṣùgbọ́n mo mọ ìwọ tó bá ti dé ìwọ ṣàpè mí màá wá rí. jẹ́ ká máa lọ. ọkùnrin ká máa lọ àbí. ó dàbọ̀ sọ̀rọ̀ gbàrún mi dé lẹ́rù ìṣiṣẹ́ péjọ lọ títí tí ó kú sójú ọtí lẹ́nu ìgbà. Madam, ṣé wọ́n ti lọ? Tara, àwọn nìyẹn lórí ìjókòó. Ẹ̀mí yẹn. So, ìwọ ló pe àwọn mọ̀lẹ́bí ẹ̀ lé mi lórí. Èmi. Mi ò jọ dọ́rú ẹ̀ wò. Ìkan Reverend gbogbo ẹ kúrò lára mi. Ìkan wá ń pàtàn pẹ́pẹ́ sí o, ẹ̀hún kan ló ń kún ní bàbá o, kinní kan. Kò bá jẹ́ pé tó kù ní grandmama ẹ̀ àti grandpapa ẹ̀ lọ́nà ọ̀run ló débi báyìí kò sí nǹkan tó kọ́ mi. Orí wọn ni ò pé. Mi ìran wọn o. Mi ò gbé sọ́rọ̀ wọn. Ìgbé ṣíṣe òkè dúró dọ̀ wọn ni. Backbone, òjijì ò ṣe sá fún ọ̀rọ̀ mẹ́lẹ̀ ọ̀ máa. Tosin, kí ló dé? Ó wà ń treat ọkọ ẹbí ẹrú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí ló dé? Ṣé torí ọ̀rọ̀ kan mi ló ṣe wá síbí báyìí? Kúnlé kọjá iye ni mo dẹ̀ ní láti treat fọkọ pẹ̀. Tosin, ó tán náà la fọ́kọ ẹ tán ṣó wá yẹ kó bá yí ẹ̀jẹ̀. And so? Rántí o Tosin pé ìwọ náà máa bí ọmọkùnrin tó bá wá bí ọmọkùnrin tó bá wá ń ṣe bó ṣe ń ṣọpọ ẹ báwo ló ṣe máa rí lára ẹ. Ọmọ mi ọkùnrin kò lè ṣe irú nǹkan tí Kúnlé ṣe fún mi kò lè wà jágbàjàgbà. Tosin rántí àdéhùn o. Jọ ṣé mo lè máa lọ. Yeah, Mr. Kasale. So, ẹ wojú ẹni dáadáa. Ẹ ti rí. Tosin lórúkọ ẹ̀. Ṣé rí respect tí ẹ máa ń fún màmí? Irú ẹni kẹ́ máa bá mi fún ọ̀nà. Ṣé àwọn ìyá wa gbà ní? Olórí. Nítorí pé òun tẹ̀ ń wo iná, olórí lòun náà. Ọ̀dà àbáwọ̀. Yes. Ẹ má misquote mi o, kì í ṣe olórí dádì o. So olórí tèmi ni. Ẹ̀yin ọ̀dà. Ẹ má gbé síra wọn. So anytime tó bá wá síbí wa ẹ jẹ́ kó wọlé. Kò yẹ yín sìn tó bá ti dé lọ́wọ́ kan ẹ jẹ́ kó máa wọlé. Ṣó ti yẹ yín? Òun yẹn. Ẹ ṣeun. Mo wá fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín olúwa mi. Okay. Ṣé ẹ rí bẹ́ẹ̀ sì ṣàlàyé? Ẹ pé iṣẹ́ tán bá rán kọ̀ gbọ́dọ̀ papọ̀. Ẹ sì ti fún mi ní àpẹẹrẹ tí mo gbọ́dọ̀ mọ sílẹ̀kùn fún. Ẹ wá rí àwọn lẹ́ẹ̀bà ń bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kan. Ẹ hàn pọ̀wọ́ ta làwọn mọ̀ wà tí àwọn bá ń bọ̀ wá dọ̀ mí èmi ọ̀ wà nù ilé. Tí wọ́n bá ti wá ń kan géètì kán mọ́ pààrọ̀ ọkọ̀ kán mọ́ lọ lo ọkọ̀ mi ètẹ́yìn ọ̀dà fún mi pé kémi ọmọ sí géètì fún ń ló jẹ́ kí n sọ pé ká ẹ bá ń bẹ̀ wọ́n pé ọkọ̀ ètẹ́ ẹ̀tẹ̀ mímí létí nìsín ni kí wọ́n máa dá. So bí oríkì ilẹ̀ fẹ́ fi style mọ́ yẹn àbí? Rárá o. Kò lè dárúkọ mi Tosin ni. Orúkọ mi tí mò ń pè yín náà àti ẹnìkan ní àwọn méjì nìkan ló wà kò lè dá fẹ́ anybody. Máa yí fún ni. So babe, máa rìn. Well, máa feel free anytime tó bá ti wẹ̀ láti wá síbi ṣùgbọ́n. It's okay. Ilé nílé ẹ̀ o. Mo ti gbọ́ o. So tí mọ́mí bá dé
O tí lè lọ sí máa fẹ́ kí mọ́mí dé kán lè rí ẹ. Yes. Thank To you sign so o. much. That's why I love you so much. Nípa nǹkan tí mo sọ pé mo fẹ́ wá rí yín fún yẹn náà ni torí ó ní lady kan tó máa ń tẹ̀lé prince káàkiri báyìí ṣé kí n má parọ́ fún yàǹtí àjẹni lady yẹn. Roscoe ẹ̀dùn mẹ́rin wọ́n ń fi òbúrẹ́ wà múni lájẹ o ṣé ẹ pé kò fi bẹ́ẹ̀ fáìn. Mo lè parọ́ fún yín ṣé bó ṣe wà yẹn ìyàwó ọ̀rẹ́ mi ni bẹ́ẹ̀ ni ṣe dẹ̀rọ ọ̀rẹ́ mi tí mò ń sọ yìí wọ́n jọ ń gbénu lé ni ó ti bà ayé ọ̀rẹ́ mi jẹ́ ó ti bà tiẹ̀ jẹ́ ó ti bà á jẹ́ yányán. ṣé Tosin mà là ń sọ̀rọ̀ ṣé dàmọ̀ ṣá Tosin tó ń tẹ̀lé prince because ṣé ṣú ọ̀pọ̀ òun lè ń sọ̀rọ̀ ẹ̀. Àǹtí mo ò lè mọ́tì torí pé ẹ dá sí wa ládùúgbò ẹ máa ń ṣe dáadáa sí wa ó ní mi ò ṣe fẹ́ kí Tosin ò bá ayé prince jẹ́ olórí burúkú ni ayé ẹ̀ ti bàjẹ́ bó ṣe máa ń gbọ́kọ̀ káàkiri ládùúgbò nìyẹn. mo ti rí pé exactly òun yẹn ẹ mọ̀ dáadáa ikọ́ tí mo dé ń wọnú ọ̀rọ̀ yìí tí mo rí pé ọ̀rọ̀ yẹn ó ti ń tàlẹ́ ó ti ń jọra wọn ni pé dídì yẹn láwo mọ́ nínú ọmọ rẹ most of the time pípa pẹ̀lú prince ó máa gbọ̀n bẹ́ẹ̀ tí òrọ́ kùnrin rí ó máa ṣe bí ẹni wípé bóyá ó ti lélẹ̀ bẹ́ẹ̀ ni wípé last hope ẹ̀ ní prince. The problem is ní ìmọ̀ bóyá ẹ mọ̀ bóyá relationship wọn yẹn bóyá ó ti bẹ̀rẹ̀ sí ní bára wọn sọ ṣé prince ti ń gorí ẹ̀ because I want to believe wípé bẹ́ẹ̀ yẹn ló máa le jù o. Àǹtí èmi ò rí débẹ̀ yẹn àmọ́ mo mọ̀ pé àjẹ́ ni. ẹ lè máa mú ọ̀nà yẹn máa difficult àti mi but wọ́n ẹ dúró ok ká ṣe àzún pé bóyá wọ́n ti jọ ń ṣe gbogbo ẹ̀ dáadáa kí ni implication ẹ̀ lọ́jọ́ iwájú àbí ní ìsìnkú. Ó máa pa prince ni mo pè yàn lájẹ ó máa mọ ẹ̀jẹ̀ prince ó máa jẹran prince olórí burúkú ni àná ọ̀rẹ́ mi yẹn kò jẹ́ nǹkan kan mọ́ nínú ayé ó ti bà tiẹ̀ jẹ́ ó má bà ti àǹtí prince náà jẹ́ ni mo ṣe ń jayín tán. Mi ò ṣe pé o mo ṣe pé mo ń gbé yín débẹ̀ ni. Iṣẹ́ yẹn ọwọ́ mi ló máa wà tó bá sọ pàdé lóhùn ó má gbàgbé wípé àwa gan pàápàá yìí the royal family a máa ń dira èmi gan máa lọ wọlé táwọn àgbààgbà èmi náà máa bá àwọn ancestors wa sọ̀rọ̀ èmi máa ṣe wèrè fún èmi máa ṣó ẹ. Tó bá fẹ́ wá síbi gan ó máa ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kò ní mọ̀ pé mi máa ń rò ohun àdúró sẹ́nu gate a máa yọjú. ó ti yẹ because èmi náà rí pé tí ó bá ṣe pé àjẹ ni ó láwojúmọ́ àwojúmọ́ ẹ̀ pọ̀. Ó pọ̀ gan. nǹkan tó gbẹ́kẹ̀lé nìyẹn. Ẹ wo àǹtí ẹ jẹ́ kí mi máa lọ mi ò bá ní kí n mú kí ní gànbọ̀ ó lè ti poison. From the stable of Eniola Obanijesu aka Oba One, the producer of Alarijo, an epic movie, Ogundawori. Wọ́n yá kẹ̀tẹ̀ ilé yà jẹ́kẹ́. Má wulẹ̀ pa aago nìkan ṣẹ̀kẹ̀rẹ̀ gan ni kò pè dání. Dúró náà sí òsín nǹkan mi ń bẹ fún wọn mọ̀. And backbone. Kí lẹ fẹ́ kí n sọ ṣe bẹ́ẹ̀ yìí lórí ilé ẹ̀yin náà lè ní right láti sọ̀rọ̀. tó kọrin ẹ̀yin tẹ́ ẹ sọ tànù tẹ́ ẹ sáyé nù tẹ́ ẹ sọ wájú tẹ́ ẹ sẹ́yìn tọ́jọ́ wájú yìí ti wá lé. Present a multi-millionaire film project. The picture, àwòrán, life is full of hypocrisy, heaviness and jealousy. Kàdìjú ṣẹbẹ̀ níkú, kàmínú fẹnudẹ́nu, ọ̀pọ̀ aláǹgbàdà kù délẹ̀, àkókò méjì tinú rùn. Ìmúníkà tí ó jà gbóòórùn àṣebi, ẹni bá fojú àná òkú dẹ̀tì, ó di dandan kẹbọ̀rọ̀ bọ̀ láṣọ. Ọ̀rọ̀ tí ń gbé oníṣègùn ní gbọ̀ sẹ́yìn ọ̀rọ̀ tí bá ń gbòògùn ìbànújẹ́ alágbègbè ni iná ta dáfẹ́yẹgún ẹ̀yẹ mi là fi sùn jẹ ó yá padà síbi tó ti ń bọ̀. ọkọjá mo rí nǹkan fún mi o. ẹ̀pà bóyí mi ká o ikú máa ń bẹ lóde ẹ̀pà bóyí mi ká o. The picture,
àwòrán. The battle line has just been drawn. Extinction is the rule and survival is exception. Gun for gun, blood for blood, eye for eye. The picture àwòrán full of actions, conspiracy, betrayal, hypocrite and lots more. Written and produced by Eniola Obanijesu, Oba 1 and directed by Mohammed Lawal. Compo starring Ibrahim Chata and Talaniyan, Jide Kosoko, Jokemuyiwa, Eniola Obanijesu, Bolaji Amusan, Mr. Latin, Digbolija, Rukayat Lawal, Iya Ibadan. Introducing Mayowa Abimbola and host of others. Marketed and distributed by Giant Marketer, Olaju Music and Films International. EU 16 and 19, Movie City Army Arena Shopping Complex, Bolade Oshodi, Lagos. Telephone 080-2158-1813. WhatsApp 080-7287-8018. The picture àwòrán coming soon. Uncle, ṣé mo pé láti jẹta nísìn tí ìyàwó Kúnlé tó sọ pé ó máa pè tí Kúnlé bá dé. Ṣé rí pé kò pé nǹkan tí mò ń sọ nìyẹn o. Ọmọbìnrin yẹn ó ń pretend ní Kúnlé ń bẹnu lé yẹn. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé ọmọbìnrin yẹn lè ṣe bẹ́yẹn fún mi. Ìwọ tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ni mo rò pé ó ń tìtì bẹ́yẹn. Mi rò pé ó lè ṣe bẹ́yẹn fún mi láti jẹta. Ó wá mọ́ tó ṣẹlẹ̀ ń sìn, ṣáà ní sùúrù tiẹ̀. Mo fẹ́ ṣe é lálejò tán, jẹ́ ká bá ti ṣe fàájì tán sìn, ilé rẹ̀ là ń lọ. Fúnra mi ni màá tú gbogbo inú fúláàtì wọn yẹn, dé bedroom wọn, dé store wọn, dé everywhere. Tó bá wá bí ìyálàjà rẹ̀ dá, kó sọ fún mi pé àbúrò mi ò tó sílé. Tí bàbá wa rí àbí mi rí, ló máa jẹ́ kí n mọ the next step láti take lórí ọ̀rọ̀ family issue yìí. Uncle, léni lè máa járọ̀ mi. Ẹ máa járọ̀ mi léni. Níbo lẹ ń sá lọ? Kí ló mú yín tẹ̀ ń gbọ̀n bí ewé ojú omi? Kí ló dé tí eṣinṣin yín fẹ́ gba ikú ọlọ́tí kú? Ẹ lè sọ̀rọ̀ ni. Ẹ wá fa irú yín, ẹ fà á sí ọwọ́, ẹ rú tẹnẹlẹ́ni sí orí. Ṣé ẹ ti gbọ́ ìtàn àparò rí? Tó máa ń pariwo pé tèmíta tèmíta. Tí ẹ bá ṣọ́ra yín, nǹkan tí ojú àparò ń rí, òun ni ẹ máa rí. Ṣé gbọ́ mi? Uncle, no, mo ti jáwọ́. Ó fẹ́ jáwọ́. Ọ̀rẹ́ mà ni. Ẹ wo, olólayé ẹ̀ tó bá ṣe wù kó ṣe lò. Tí mo bá jáwọ́ kíndìnkíndì ni ọmọ bàbá rẹ̀ wá ṣe. Subhanallah. Nínú fíìmù ló ti máa ń rí gbogbo àwọn irú nǹkan báyìí. Nínú ilé mi bó gbà wọlé. Géètì máa ń lò sí lẹ́nu géètì ni àbí báwo? Délé, ó wáyé tójú ẹ̀ wá kọ́ rẹ lọ́ọ́ bá ẹ̀. Ọmọ Délé. Ọmọ kú jù kú kẹ́. Ìyá ìkọ́ tàwọn ọmọ. Ẹ̀kú tó dùn wọn. Kí wọ́n lè fẹ́ jẹ kí wọ́n kí ṣe sáré bá yín sí. Ọ̀rọ̀ tí mo bá wà, ọ̀rọ̀ man to man ni. Ọ̀rọ̀ ìgbà oúnjẹ. Ìyá wọn ní kí n má jẹ. Ó jẹ́ sọ fún kó má lọ ṣe yẹn kó á tó sọ̀rọ̀ tán. Ó dà lọ máa wá nǹkan tí màá ní. Lọ ṣe kìíní ẹ̀ ó ti mọ favourite ẹ o. Bẹ́ẹ̀ tí ẹ rí, lọ́mọdé ọgbọ́n jẹ ṣìyàn léṣe. Délé kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Báwo lè sọ lójú ìyá ẹ̀? Ok. Tó ti rí bẹ́ẹ̀, yóò máa di gbogbo gbà mí, ṣùgbọ́n ibo mo fẹ́ sá lọ. Àwọn ọmọ yìí, wọ́n tún ti lé wọn school. Gbèdéke tán dẹ̀ fún mi, ó ti kọjá, mo ti bẹ̀bẹ̀, mi ò rí kankan. Ó wá dàbí pé mo ti ẹ̀ wá, bí pé mi ò ráyé wá gan ni. Ó dẹ̀ mọ́ mímí ò ń ṣọ̀lẹ̀ owó school. Ó kó 16,500. 16,500. Ọ̀rẹ́ o mọ nǹkan. Sórí ìwọ ló ń wò bí ẹni pé ó di gbogbo gbà. Sórí wọ́n máa ń sọ kíní kan pé a friend in need is a friend indeed. What are friends for? Tó bá ní nǹkan béèrè lọ́wọ́ mi ọ̀rẹ́ béèrè náà. Ó kàn sọ bẹ́ẹ̀ ni, ojú tì mí. Wà á mọ nǹkan. Ṣé torí tèmi nìkan ló ṣe ń ṣiṣẹ́ ni? Sórí bó ṣe wà ẹ́, mo believe pé tó yẹ pé èmi náà mo wà ní position tí wọ́n wà ẹ́. Ó máa ṣe fún mi náà. Máa béèrè. 16,500 àbí? 16,500. Mo dẹ̀ wá lówó tó bẹ́ẹ̀ lọ́wọ́ ń sìn. Ó mọ nǹkan tá máa ṣe ni pé àárọ̀ là ń kọ́ṣẹ́ kó ti pẹ́ jù. Kò tí ì pẹ́ jù náà. That's good. Tó bá ti dọ̀la bíi 7:30 màá ti rí owó yẹn.
bóyá kò pè mí àbí. tí má pè ẹ́ tó bá gbé màá tún débí. kan tí ẹ pè mí máa gbé backbone. nítorí ewélẹ̀ tó ń fọwọ́ kó mi. ewé ìní kò tí ì yé mi o ìlànà mi báyìí ní bàtà ń ké ló tún fẹ́ ẹ là lọ́rọ̀ jẹ́ kó yé mi ọ̀rẹ́ mi. ètò òfò fún ìyá pé kán ṣàánú pé tó bá ṣàánú rẹ tó lówó lọ́wọ́ ń sìn ọmọ àwọ̀ tí lórí ọkọ ẹ̀ ni o ṣùgbọ́n tó bá ṣàánú ọkọ ẹ̀ àwọ̀ owó yẹn á hàn lára títí ṣọ̀dọ̀ ọkọ owó lọ́wọ́ tẹ́lẹ̀ tó yẹn bá dọ́wọ́ ọkọ ẹ̀ tán yóò tí ìyá jáde àbí kí ló rò. òótọ́ ló sọ ọ̀rẹ́ mi ṣùgbọ́n jẹ́ ká wò báyìí ọkọ mi òkìkí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ arẹwà ọkùnrin ni ó jẹ́ òdẹ̀gbẹ́ bí gan-an kó má lọ kojú mi sórun alẹ́ tó wọ́n bá dé kí wàá ní tèmi fẹ́ jẹ́ kí tèmi má lọ gbé wo mi ò ṣe. ó dáadáa o tá a bá ní ká díjú ká bẹ́ẹ̀gì nígbó a máa bẹ́yàn mọ́ o ó dáadáa o. ìyá ìmọ̀ ètò yìí a sọ̀rọ̀ kan lásọ̀tì mo dàn pé ẹ̀nìlẹ̀ bá yanjú ọ̀rọ̀ yìí ló jẹ́ ká jọ wá sí ìbá ìwọ náà sọ̀rọ̀ tó yìn. ó ṣe ọ̀rẹ́ ìyá mo ti rò síwájú mo ti rò sẹ́yìn lóòótọ́ ó wo ìlú láti sùn àmọ́ mo ti pa kí tí mo dà mo dé ti kàn tó dé láti àwọn sùn. ṣé torí ọ̀rọ̀ ọkọ ẹ̀ lẹ́yìn méjèèjì tó ṣe wá mi wá. bẹ́ẹ̀ ni èyí. ẹ ti fẹ́ jẹ́ kí n ṣe ìrànlọ́wọ́ fọ́kọ ẹ̀. bẹ́ẹ̀ ni bá mi ṣe. ó fẹ́ kí n tó roko ẹ lọ́wọ́. bẹ́ẹ̀ ni ọmọ ẹjọ́ lọ́wọ́ ní ṣúyàn. ó dáa kò burú màá wá nǹkan ṣe sí. backbone backbone òjijì ò ṣe sá fún oró mẹ́díyẹ ò máa ṣá o ìyá ẹ̀ ló máa ń wọ́dí o ẹni ayé bá ń fẹ́ o mo ṣe fi ṣeré káyé má ṣe bá ń wájà mi o. backbone backbone òjijì ò ṣe sá fún oró mẹ́díyẹ ò máa ṣá o ìyá ẹ̀ ló máa ń wọ́dí o ẹni ayé bá ń fẹ́ o mo ṣe fi ṣeré káyé má ṣe bá ń wájà mi o. backbone backbone òjijì ò ṣe sá fún oró mẹ́díyẹ ò máa ṣá o. ìrègbè tó ṣe sí kitchen yẹn. madam ẹ má bínú kẹ́ẹ̀dẹ̀ máa wo láti bíi 5 hours tẹ́ ti jáde ni mo ti jókòó tí ọbẹ̀ yẹn tí mo ti ń sè ó gba táìmù mi tó gbà mí wàhálà gan. so kí ni jágbàjàgbà tó ṣe síbẹ̀ yẹn ó gbà ní 5 hours. ẹ jọ ẹ sábà. magi mélòó ló fi sọ́bẹ̀ yẹn. magi ẹyọ kan náà ni ẹyọ kan. ẹyọ kan ló fi sádúró pọ́ọ̀tù ọbẹ̀. ta nìyẹn. ẹ káàsán. Yes ma. ẹjọ́ tálẹ̀ béèrè. Bọ̀dá Kúnlé ni mo béèrè. Bọ̀dá Kúnlé wo ṣé mo mọ̀ yín rí ni mi ò mọ̀ yín rí náà o. Bọ̀dá Kúnlé. ṣé kò ṣe pé àwọn àǹtí ṣé kò ṣe pé ẹ ti ṣílé yàṣá. ẹjọ́ kí lẹ fẹ́. ẹjọ́ Bọ̀dá Kúnlé ni mo. ṣó jẹ yín lówó ni àbẹ́fẹ́ fún ní ìkọ́ àbọ̀fẹ́ gbà kọ́ lọ́wọ́ yín. rárá o mo ń try nọ́mbà wọn kò lọ àdẹ̀rí wọn ní town wọ́n rò pé kí ló ṣẹlẹ̀ ló ṣe jẹ́ kí n wá wọn wá. so gbà tẹ́lẹ̀ wá pe nọ́mbà yẹn tí ó dẹ̀ wá lọ yẹn dandan wá ní kẹ́ ẹ̀ ṣàyọjú náà wá wọnú ilé so nǹkan tẹ́ fẹ́ wá wò náà lẹ́dẹ̀ tí rí yìí o. Bọ̀dá Kúnlé. ẹ ti fẹ́ máa lọ. Bọ̀dá Kúnlé. Màdàmí kẹ́ máa lọ.
máa pe security fún yín. wọ́n ní kẹ́ máa bá ti yín lọ tẹ̀lé yanu òṣìṣẹ́ kí eṣiṣẹ́ kó sí yín lẹ́nu ni ẹ pàṣẹ fún jà lọ jàre. Ọ̀dàkúnlé. tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́wọ́ dalẹ̀ yín rú. mi ò mọ̀ wọ́n rí bóyá kẹ̀dẹ̀ jẹ́ ká change security yẹn ká gbà gbòkí síbẹ̀. no kò need sórí ìjọ tí nǹkan báyìí bá tún ṣẹlẹ̀ máa jọ ẹ́ lójújù tó tún kóyàn wá sínú ilé pé kó tún wá bá mi. ẹ má bínú ìwé ò lè ṣẹlẹ̀ mọ́. back to our discussion kí ló sẹ́ pé ó ṣẹlẹ̀ sí ọbẹ̀. òun náà ni mo sọ wípé ẹ ṣáà má bínú ẹ bá mi fìfẹ́ jẹ́ lónìí so tẹ́ ẹ bá ti jẹ tòní tẹ́ ẹ fọ́ dànù tó bá ti wá di ọ̀la màá lọ sí ẹlẹ́mìí méje. kémi jẹ poison àwọn aráalé yín ló máa fún lóògùn èkúté jẹ. àmín lórúkọ Jésù àmín lórúkọ Jésù. mi lè jẹ torí mo tiẹ̀ fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. kí ni nǹkan náà. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má bínú ẹ jọ̀ọ́ mi ò mọ̀ bóyá mo tiẹ̀ lè sùn lórí bẹ́ẹ̀dì lónìí ni. ṣé ni ẹ ti gbó ni. no kò gbó ẹni yẹn strong ó dàgbẹ́ ni pé imported lè rà kíní yẹn ó ń fa max mi lára ni ó ń ha mi lára gan ó dẹ̀ ń pain mi. ó ń pain mi. ìlà tí àwọn ìran bá bá ẹ ò rí kọ́ sí ẹ lójú òun ló ń kọ́ sí ẹ lára yẹn. wow I see no wonder bọ̀ ẹ kàn jọ ẹ ṣáà jẹ́ tẹ just for today. wọ́n máa ti bí ẹ dá wọ́n bí 53 ẹ dá jẹ́ kí n rí ẹ lórí bẹ́ẹ̀dì. backbone. Tani. òjijì ò ṣe ń sá fún. irú dáadáa wo ni sani fowó tọ ọmọ ìjáde mọ́ mi ta ló ń tọ̀ ná. ṣé ipò ga lára ni mo jáde sí ẹ̀rẹ̀ lọ́kùnrin kí lẹ tilẹ̀kùn fún. ẹ dúná ká tiẹ̀ wá tó ṣé tó o bá tiẹ̀ ro tọ́jú orí ṣé ìran yín kan lè jọba kó o ní kán máa sí géètì pálásì lẹ̀. ìran tèmi kan lè jọba ipò tí mo wà yìí ó yẹ kẹ́ máa gbàdúrà kẹ́ wà ń bẹ̀ ni ṣé bí gẹ̀ẹ́tì máa lásán ni kò ṣe mí ṣe yín lọ́sàn-án yìí tó bá ṣe mí ṣe yín ni ẹ̀ bá gbọ́ tààrin orí yín. ẹ̀rí princess ti ń wọ yúnífọ́ọ̀mù ó lò sí. kò ń ṣèwọ wo ṣé bí wọ́n lò wá ń dìtì lánàá. ní help mi ni. má wọrí gbogbo ló máa padà lọ́tún ṣe àwọn òwò nìyẹn gbogbo ẹ̀ pátápátá ló máa padà lọ́tún ṣe ok well done gbogbo ẹ̀ pátápátá. olùsídìí náà ní nǹkan olórí bóbó. Tani olùbùsẹ̀ ní fi wàhálà para bá yín báyìí Tani. ìwọ̀n kẹ́yìn ni ìwọ̀n kẹ́yìn ni. tá lè bá sọ̀rọ̀ tó hùn yín lè tó yìn. again ṣe ọmọbìnrin ẹ̀kọ́ nìyẹn. àwọn náà ni. tí mo ní mi fẹ́ máa rí ìyá mi. òun yóò lè òun yóò ṣe a lè sírú yín ọmọ wèrè kan ló fẹ́ mú mi bídùn. ṣé mo bá prince. ìrìn kọ̀sọ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́rìn wọ́n ṣe ń jáde lẹ̀ wọlé. ṣé prince wà ní. kí n mọ sọ fún yín lẹ́ẹ̀kan náà. ẹ ló ti jáde. ọlọ́mọ máa jẹnu èèyàn mọ wíwì kú wí o wọ́n ṣe jáde mo ní rìn dáadáa lẹ́rìn bí wọ́n ṣe ń páàkì ní ìsìn náà lẹ́yìn wọlé o ẹlẹ́gbẹ́ pé mo tilẹ̀kùn géètì fún mọ́tò wọn mi ti wà lé o sista ní débi bí wọ́n fẹ́ràn yín náà. dọ̀ọ̀rì àrẹ́ǹjẹ̀. ẹ káàsùn ẹ kúrò lẹ. ẹ pẹ̀lẹ́. mo ń kí yín. èmi náà ti dáhùn ẹ pẹ̀lẹ́. ẹ jọ ṣé mo bá prince. prince. kò sí nílé. wọ́n sọ pé ó wà nílé. wọ́n wèrè wo ni wọ́n tó sọ pé ó wà nílé. wọ́n ló wà nílé. ok ìtẹ́ni yẹn sọ yẹn ló supersede kan tẹ́mi sọ àbí èmi ni mò ń parọ́ ẹni tó ń sòótọ́ nìyẹn kò sí nílé. Okay. Not around. Kẹ́ẹ̀nẹ̀. Oríṣiríṣi kó tó lọ kó sí tẹ̀lé àpótí ẹ̀. Kẹ́ẹ̀nẹ̀ kan náà. Oríṣiríṣi kó wọlé wá gbé kó tó lọ kó sí sàlẹ̀ àpótí ẹ̀ bẹ́ẹ̀ pa àṣọ dún bíbá. Nonsense. Kàtàlí. Yes ma. Má bọ̀ mi. Má múlẹ̀, máa mú bọ̀, ẹ̀yin méjì díkẹjọ máa bọ̀. Máa mú bọ̀. Nà ọ́ síwájú báyìí, nà ọ́ síwájú dáadáa.
You are a very stupid man. Yes, ma'am. Aláìnítẹ́lọ́rùn, olè, jàgùdà, betrayer, ọ̀lẹ, olójú kòkòrò, gbogbo nǹkan burúkú ayé yìí ló wà lára ẹ. Ẹ pé kì í gbowó oṣù. Bẹ́ẹ̀ ṣe wà ní gbogbo yín tẹ̀ ń ṣiṣẹ́ ní gbogbo community pátá ẹ̀yin lẹ gbowó jù. Bó kò sí tó lè sọ fún yín báyìí kò kì í tó yín náà ni wọ́n ṣépè fún yín. Àpò nǹkan tọ́kọ ni àpò lórí burúkú ni. Mo nǹkan tọ́kọ. Máa gbowó ẹ̀. Máa gbowó owó ẹ̀. You see? Ó ń gba bribe. Kí ló wá ṣẹlẹ̀? Nígbà tí ẹ ti kìlọ̀ fún mi pé tí wọ́n bá ti wá kí n má jẹ́ kó lórí burúkú wọn wọlé o, mo wá ti géètì pa, mo wá gbọ́ kókókókó eléyìí tó sì wọlé tán nìsín ni ò tí ì jẹ́ kémi ó ti géètì bí wọ́n ṣe wọlé nu wọ́n bá ní kémi sẹ́mi ní àwọn ní 500 méjì o mọ́lẹ́yọ kan mo ní mo wá fẹ́ yọ kan lé ẹ lọ wọ́n wá fẹ́ mi ní 1000. Shut up! Shut up! Nonsense ló ń sọ. Olè gbogbo nǹkan tó ń ṣe bẹ̀yẹn pátá ni mo wọ̀. Wọ́n gbogbo ẹni mo rí. Ayé ẹ bàjẹ́ o. Ṣùgbọ́n lábẹ́ bí mo ṣe máa ń tọ́jú ẹ tó kàṣẹ́ torí 1000 naira ló fẹ́ fi kà mí. Bí ṣe máa ń ṣe nìyẹn àwọn tó bá yín ṣiṣẹ́ tẹ̀ ń bá ṣiṣẹ́ tẹ̀ sí rí gbogbo ilé wọn tẹ̀ ti wọnú ilé ẹ wá torí owó kékeré ẹ sell wọn out. This will be the last time. Fún lẹ́yìn ilé you will be fired. Ó máa lọ ní òun ní ṣiṣẹ́ bíbá ẹ̀ mọ́. This ìwọ try ni lẹ́yìn ilé ó lọ nìyẹn. Ẹ má bínú mà. Má lọ. Kò ní dá fún yín. Káyọ̀ bá yẹ bẹ̀ gbọ́dọ̀ kọ́ bá mi ní. Ẹ kúrò bá yín ṣeré. Torí ó lè ní gíẹ̀gíẹ̀ ó dàbí kan tó fi ń lọ. Jẹ́ kí tún ọmọbìnrin yẹn bí báyìí. Jẹ́ kí tún rí bí báyìí. Ìyẹn náà ó dàbí kó ti gbó kò rọ́kọ fẹ́ àtàfẹ́ ìsìnká wọlé kó wá gbé ní ọ̀sà. Bí sinimá bá lóyin ládùn tó dùn tí gbọ́ngbọ́n kan sí tó mọ́gbọ́n dání pẹ̀lú tẹkíníkà tó kọjá bẹ́ẹ̀ lọ́jọ́kọjọ́ nígbàkúgbà ẹgbà bí mo ṣe wí Ọlájùmí Music and Films International a division of Ọba One Vengo International Limited tó gbé wọn jáde. Bẹ́ẹ̀ni ó dẹlẹyọ ẹyọ Fọlájùmí Music and Films International tọfíìsì wa wà ní Ami Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos a division of Ọba One Vengo International Limited ó dé oyọ bí ọjọ́ lálẹ́ bí òṣùmàrè pẹ̀lú àkọ̀tun rẹ́kọ̀dù olórin tó gbá yagiyagi àtàwọn sinimá tó halẹ̀ tó milẹ̀ títì tó dúró gbangba gidigba gbogbo ìgbà kámẹ́rà àti gbogbo tẹkíníkà ló wà lọ́dọ̀ wa anírinṣẹ́ olórin musical instrument tá a fi ń rent ẹ máa gbọ́ bí ó ṣe máa dún kẹ̀rìírí ó búra gbada búyọ tó búra gbada gbà lóde àríyá ẹ̀yẹ pé tẹlifóònù nọ́mbà yìí 08021581813 tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí whatsapp nọ́mbà yìí 08072878018 fi rẹ́kọ̀dù àbí sinimá kan bá jáde ẹ wo páálí jákẹ́tì ẹ̀ dáadáa tó bá ti jẹ́ tiléeṣẹ́ Fọlájùmí Music and Films International ẹ má dá òtí ẹ̀ bíbẹ̀ confam ni ẹ gbà bẹ́ẹ̀. Kí ló dé? Èmi mọ nǹkan tó ṣe Diola pẹ̀lú Tosin. Mi mọ bí téèyàn ti ń hate èèyàn tó yẹn. Daddy, tí mo bá ń bá Tosin sọ̀rọ̀ lórí fóònù, tí Diola bá jókòó tì mí, ó máa pò ṣe dìde lọ. Ẹ sà, tó bá ti rí ọmọ yẹn, àṣà máa ṣojú bá kan tó yẹ pé ẹmọ kẹ́yàn máa fojú léèyàn, bó ṣe ṣe nìyẹn. Kò wá yé mi pé kí ló ń ṣẹlẹ̀, ṣé bá búrò níwọ̀ jẹ́sẹ̀ mi, ṣé o fẹ́ fẹ́ mi ni àbí kí ló ń ṣẹlẹ̀? Ìyẹn mo ní kí ẹ bá mi bí sà. Ok. Adéọlá, kí ló dé? Dad, ṣe rí ilé ayé yìí ẹ mọ̀ báyìí náà máa ń sọ wípé ó le gan-an. Yeah, most especially tí yàn bá ń try láti protect èèyàn kan pé káyé ẹ̀ má bàjẹ́ pé kó má ṣẹ̀ṣẹ̀ gbé pé kó má di wípé a máa wá tì àbí kó má di wípé at the end of the day kò ṣoríire tí wọ́n á ń protect tí ìlú ẹ̀ níbẹ̀ wá turn around tó wá attack èèyàn. Ṣé kò tó dáa ni? O fẹ́ protect ẹ̀gbọ́n ẹ̀. Yes sir. Irọ́ lọ wò. Thank you sir. Ṣẹ́rí Tosin girlfriend Prince kò ní súrà rí lára o. Bó lè ṣe wà ló máa pretend tí bá dẹ̀ bójú ẹ̀ dáadáa lérí pé kò ń ṣọmọdé ó ti gbó ó ní níbi tó ti ń bọ̀ tó ní ẹ̀ lẹ́gàn ó wá ń wá ibi tó fẹ́ gbé ẹrù burúkú yẹn sí tí yóò rí ó wá fẹ́ gbé wá sóní ilé ọ̀la ìyẹn lè ní against pé I know this is bad
This is wrong. That you don't deserve someone like this. He's a prince. Máa gbọ́ ẹ, ìwọ dá súrà mọ̀, ó dá ẹni tó ní súrà gidi àti ẹni tí ò ní súrà gidi ó dá mọ̀. Ọmọdé sọ̀rọ̀. Adéọlá Àjọkẹ́ ọmọ ọba. Ọ̀rọ̀ tó sọ yìí ó dùn o. Ṣùgbọ́n o ní defense mechanism kankan tó lè mú ọ sọ pé kí ẹ̀gbọ́n rẹ kó máa fẹ́ yàn kan kí wọ́n wá máa sọ pé kò ní súrà kí ló mọ̀ tó ń jẹ́ súrà. At the same time ṣé ó fẹ́ gbọ́n ẹ̀ ni. Adéọlá ṣe sùúrù ọmọ tó o ní ò ní súrà rẹ láì ẹgbẹ́ ẹ̀ ló sọ fún ẹ pé kò ní súrà ni àbí ìwọ tó ò ní fẹ́ ẹni tó fẹ́ ní tó fẹ́ ní nǹkan tó wù ú nìyẹn ẹ dákun kí ni cup of tea ẹnu yẹn náà. Kábíyèsí àbí ọ̀rọ̀ tí mo sọ yẹn àbí bí nǹkan mi ìbá wà ń bẹ̀ lẹ́yìn súrà jẹ́ ká gbọ́. Okay ma ẹ mọ nǹkan mọ́mì ẹ jẹ́ kí n sọ fún nǹkan fún yín mo fẹ́ yọ kíní sọ fún kábíyèsí tẹ́lẹ̀ ni o ṣé wọn pé obìnrin lẹ́yìn mo lè mọ̀ pé ẹ lè má rárá gbà sí mo pé ẹ̀rù wọn máa pààyà ara bí amọ́ ló fẹ́ yọ sọ fàyọ sọ mọ́. Ikú wo ló máa pàgbà tán ní bá kó lórí ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wo ló fẹ́ sọ nú ààfin káàtì ìgbọ́rí. ok tẹ bá sọ pé àyà yín gbé wọn kò máa sọ pé tóbìnrin bá pẹ́ ilé náà ó ní nǹkan tó máa ń dà. Bó ṣe dà náà nìyẹn. so tó sì tẹ̀ wò yẹn kò síyàn lásán àjẹ́ gidi àjẹ́ tó gbóná tó ń pààyàn tó ń bàtẹ̀yàn jẹ́ ó ń ṣe àjẹ́ ló lẹ́gu o hierarchy ẹ̀. wà á lọ mi gbà ìwọ dájẹ́ sọ pé o bò láìkì ẹ̀. ó dájẹ́ mọ́. Adéọlá ti ìyá kájẹ ó sì pé wọn náà lájẹ́. ṣé o mọ̀ pé mi náà jẹ níbẹ̀ àwọn ọmọ púpọ̀ mi tó bá ti pè ló máa ń jẹ ní. Kò burú ẹ wájà fàágùn lọ títí Adéọlá àtàjẹ́ o àtó ní súrà kò ní súrà o ẹ̀ ń tẹ́gbọ́n ẹ lówó òun nìyẹn bá a fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni tó bá wù ú láti wù ẹ́ tó o bá ní nǹkan kan tí ò yẹ láàrin yẹn bí kó lè láyé ẹ gbé súrà ẹnìkan dá àjẹlẹ nìkan ìwọ awo gbogbo ni ìwọ wà tó fi dá ògbó ẹ mọ báyìí. arábìnrin wò mí dáadáa tí n bá ti pè é jáde ń bí kó o fi àdó ọwọ́ mi kó o lù lórí gbogbo bíi yóò tí o bá wà kó jẹnu hàn kankan dá ọkàgbà kò tiẹ̀ nu o ọkàgbà kò tiẹ̀ nu sórí gbogbo tó ń sọ ọkọ rẹ ń a máa dá padà sórí ẹ tábà ti dá padà sórí ẹ tí ẹ ti bánu jó ti gbá mi gbà lọ́wọ́ mi ogun abẹnú gbọ̀ngbọ̀nú ó ṣe pé pẹ̀. Tosin lórúkọ ẹ̀ Tosin ló jẹ́. Tosin ní jẹ́ tá a bá pọ̀ kún gbogbo alàyè ní dáhùn. Tosin o àkọ́kọ́ rẹ nu o àkọ́kọ́ rẹ nu gbogbo bí yóò tó bá wà kó dá mi níwọ̀n tèmi Tosin o. Ayé o. Abala mọ́jọ́ la la mú. Ẹ̀yin ọlọ́lẹ̀ wọ̀ mí lórí. Alátìlẹ́yìn. Àtìlẹ́yìn lẹgbẹ́ wa. Alátìlẹ́yìn. Àtìlẹ́yìn lẹgbẹ́ wa. Alátìlẹ́yìn. Àtìlẹ́yìn lẹgbẹ́ wa. Ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ kékeré kan ló fẹ́ bá yín sọ òun ló jẹ́ kí n wá ṣèpàdé yẹn lọ́dọ̀ mi níbí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé true ẹlẹ́ni fìdébí ó ń jẹ́ kó yé mi pé òun fẹ́ tan náà ọ̀la fọkàn gẹ́gẹ́ bí ọ̀hún tó kù sí ti tàn wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àfi ká ọ̀rọ̀ wá ṣèpàdé yẹn lọ́dọ̀ mi níbí ká lè sọ wọ́n sọ̀rọ̀ má jẹ́ kí n fi gbogbo ẹnu bẹ́ẹ̀ sọ̀rọ̀ tán ṣàlàyé díẹ̀ fún wọn bẹ́ẹ̀. Ẹ ṣeun ìyá. Alátìlẹ́yìn. Àtìlẹ́yìn lẹgbẹ́ wa. Alátìlẹ́yìn. Àtìlẹ́yìn lẹgbẹ́ wa. Ẹ ṣé mo dúpẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ẹgbẹ́ yìí a fi ń ranra wa lọ́wọ́ ni a dẹ̀ fi ń tira wa lẹ́yìn
mo wá fẹ́ kẹ́ ẹ ran ọkọ mi lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣàtìlẹ́yìn fún mo fẹ́ kó máa mówó nínú owó kó mọ́lá nínú ọlá kó náà máa kó gbayì láwùjọ àwọn ènìyàn níbi tó ti ń pe àwọn olóríire kó náà máa bá wọn jókòó síbẹ̀ kó máa fowó ránṣẹ́ kó máa powó rán níṣẹ́ ẹ jákun ẹ ṣàtìlẹ́yìn fún mi ẹ bá mi ràn án lọ́wọ́. èyí táìpọ̀ tó fún mi ṣí fún un àkútù tọ́nú lọ àkọ́kọ́ rẹ̀ ẹ̀dùn mi tó fún. ìyá wa ẹ ṣe fún kan náà má jẹ́ kọ́kọ́ rẹ kọjú rẹ sórun alẹ́ o. àmín o. gẹ́gẹ́ bí o ṣe wá sọ yẹn àṣẹ ti gùn. àṣẹ. ojú tó ń mọ́ lọ́la yìí àmọ́ sówó. àṣẹ. sọmọ. àṣẹ. sálàáfíà. ní gúúsù ní ìwọ̀ oòrùn káàkiri àgbáńlá ayé ni wọ́n máa ti fi owó ńláńlá wa wá. àṣẹ. àṣẹ gùn. òkìkí ọlá ọmọ àwẹ̀lé àṣẹ gùn. àṣẹ. Backbone, backbone. Òjijì ò ṣe sá fún oró mẹ́dìyẹ ò máa ṣá o ìyá ẹ̀ ló máa ń wọ́dí o ẹni ayé bá ń fẹ́ o mo ṣe fi ṣeré káyé má ṣe bá ń wájà mi o. wọ́n máa gbà. ọ̀gá mi afẹ́ni tó jẹ́ máa wò bẹ̀. ọ̀gá mi ẹ kú àlẹ́ o. bàbá o ẹ kú àlọ́ bọ̀ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. tí n bá lọ bọ̀ nǹkan ṣé o ṣe ń ṣígẹ̀tì ilé ìlú tẹ́lẹ̀. ẹ má bínú bàbá mo rò pé àwọn wèrè kẹtí wọn máa dá yín láàmú yẹn ni náà ló jẹ kọ́kọ́ sílẹ̀kùn fún wa. àánú ẹ̀ ṣe ni àbọ̀ òṣìṣẹ́ bí kan lọ́wọ́ tó ń mọ ọmọ ọgbọ́n mi ṣe. rárá o ó jẹ́rìí ẹ̀. bàbá o kò ní bàjẹ́ bàbá yín padà lọ káwọn fámìlì mi yòókù wá o. ó dà pé wọ́n ń ṣègbè lórí ẹ̀. bàbá o kò ní bàjẹ́. ìyá ẹ̀ kọ́ ṣọ́ wà lé. wọ́n wà lé ẹ má bínú bàbá. Oh. Hi, darling. Well, you're welcome. Down there. Oh, hectic. Traffic here. Well, there's a lot of traffic. It's obvious. Enjoy. Ready? Shit. What's your favorite thing? Are you sure? I'm a latte with you. I can't wait. Hey, sorry. Stress go. Sorry. Walo jo. Step for you. Àjọkẹ́. Darling. Kí ló ṣẹlẹ̀? Mo ṣe wá di pé kí n máa lé ẹ mú káàkiri yìí. Oníṣẹ́ báyìí tẹ́lẹ̀. Iye mi. Ẹ wò, ẹ má bínú. Ṣé mo kọ́? Mo ní láti kọ́kọ́ sẹ́ta ọ̀rọ̀ láti ọkọ̀ tó àwọn kọ̀ọ̀kan jọ ṣé mo àsọ̀rọ̀ ọlọ́dún lójú kan bọ́ ṣáàtì mi ṣàníwájú náà. But ìgbà tí o ti tó báyìí kan tí o ti ṣe nǹkan kan rárá steady tí máa pè lọ́wọ́ kan wá dáhùn lẹ́ẹ̀mejì. Sure na ṣe gẹ ṣé ẹ understand ìgbà tí o ti sọ̀rọ̀ kan gangan lọ́wọ́ yín gan ṣe é mọ ni mi àti yín àjọ wà náà lọ́wọ́ kan lájọ wà.
kí ló wà nítorí bẹ́ẹ̀ sí tó ṣe wà nílé ẹmọ káàkiri. Mo ti sọ fún yín bí mo ṣe lọ sí àwọn nǹkan kọ̀ọ̀kan ni ṣé èmi náà ṣáà ni. Anyway, àwọn ọjọ́ mi ó yà náà kí ló ṣe. Ó yà náà tó tún gbogbo. Ẹ̀wẹ̀ máa Àjọkẹ́ mi náà. Mo ní sùúrù. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ó ga o. Kí ni tó ti ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ náà? Ẹ̀wẹ̀ má fún mi ní gbogbo owó tẹ̀ fún mi yẹn. Backbone. Òjijì ò ṣe sá fún. Oró mẹ́dìyẹ ò máa ṣá o. Ìyá ẹ̀ ló máa ń wọ́dí o. Ẹni ayé bá ń fẹ́ o. Mo ṣe fi ṣeré. Káyé má ṣe bá ń wájà mi o. Mo kì bá òde. Ọ̀rẹ́ mi jẹ́ mo fẹ́ wọlé ẹni. Sister Sanu gan lẹ́yìn. Mo ti prepare oúnjẹ. Mi jẹ́ kankan tó wá sí. Babe. Irú kìlẹ̀ yìí ọ́. Kí la máa pè yìí ọ́. Irú kìlẹ̀ yìí ọ́. Irú àìsàn wo nìyí ọ́. Kí la máa pè yìí ọ́. Ọ̀sán náà àmì ara sọ mí ṣe kò sí o. Ọ̀rẹ́ mi sọ ọkọ tó bá wá. Jókòó. Àtọ́rà kì í léwu ló sùn. Tóyìn pé tó fi àjọpọ̀ yìí. Bí ti báwo mo ṣe ń fi àjọkọ mi ọ̀rẹ́ òye mi understand ẹ̀ èwo ni kí tí mo fi àjọkọ mi. Pé tó mú nǹkan ọmọkùnrin pa mí. Mi tí mo kọ́ ló máa sọ yóò tẹ́sí kí lè expect ṣé fẹ́ lọ fún mi kò rí lónìí mi understand o ṣé kó máa pín káàkiri ló fẹ́ kó máa lò fún àwọn èèyàn mi understand ẹ àbí mo ti complain fún ẹ pé ọmọkùnrin ọkọ mi ò ṣiṣẹ́. Ìkà mà ní ẹ o. Lọ tú sílẹ̀. Ṣọ́kọ ẹ ni tó rọ́ ní kí n lọ tú sílẹ̀ kí ló kọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣọ́kọ ẹ ni kí ló kọ́ ẹ̀ bẹ́ẹ̀ kí n tiẹ̀ mi ò tú sílẹ̀ ó pọ̀ jù fún ẹ. A lọ fẹjọ́ ẹ̀sùn. Tó bá jẹ́ yẹn ni lọ fẹjọ́ mi sùn ṣé ó ti tán àbò túkù. Kí fẹjọ́ ẹ̀sùn. Bẹ́ẹ̀ ni ṣé túkù tó fẹ́ sọ àbò ti tán. Ó yọ ọkọ ẹ̀ ni àbí kó máa lò káàkiri èmi kọ́ mo ní nǹkan mi. Tóyìn. Backbone. Òjijì ò ṣe sá fún. Mo ga gan ó bá bẹ̀yẹn jẹ́ o. Àlàyé mo sọ pé tí wọ́n bá ṣeré wá sàdúgbò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni máa fi yẹn jẹ́ kí n já ẹ tán ó tún níbi kan tí wọ́n tún gbé ẹ débẹ̀ sí tó bá débẹ̀ yẹn wà tíra báyìí. Ọmọ jẹ́ àjẹká lọ́rọ̀ lẹ̀ àbí. Sórí wájà fọ́ ọ lẹ́sọ̀. Ọ̀rẹ́ nǹkan ṣe mí. Kàn ṣe àtàjọ jáde ṣèfàjì kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe ẹ́ òdẹ̀ ń wò àṣíbí inú ilé ẹ̀ la wà. Àní nǹkan ṣe mí sẹ́ ṣé kí n má parọ́ fún ẹ. Gbogbo bá ṣe ń ṣe ní club lánàá yẹn bàtà wà ń bá àlẹ́ ẹ̀kọ́ yẹn láà ń ṣe fàájì. ó notice wà á rí pé ìgbà tí mo ní
ẹ ṣá máa lọ. tó ìfẹ́ mi kan tẹ́mi gan yìí lọ ìsàrẹ́ lọ. kí láǹfààní tí má délé tí má fẹ́ bá ìyàwó mi ṣeré máa ṣeré dáadáa ṣùgbọ́n tí má ti jáde báyìí tí mo fẹ́ ṣọmọ for some time now tí má fẹ́ ṣọmọ nǹkan ọmọkùnrin mi ò le. tí mo bá understand nǹkan tó ń sọ fún mi ni pé tó bá wà nílé pẹ̀lú ìyá ẹ̀ máa ń ṣe normal àbí but tó bá ti jáde kò kí n ṣiṣẹ́. nǹkan ọmọkùnrin mi ò kí n gbéra. wọn ìyẹn lọ fà dé ọ. ìwọ tó jẹ́ tèmi nǹkan máa sọ fún. bọ̀ gbà ó ní ìyẹn ti ń sinmi tó dẹ̀ sọ fún mi. èmi ò tètè mọ̀ pé mo wọ̀ bí àbí condition kan àbí ṣé you get bí amú tí mo wà. ọ̀rọ̀ tó ń sọ is a very serious matter. serious matter ní ọ̀rẹ́. bọ̀ síbẹ̀síbẹ̀ náà solution yìí wà ó mọ̀ pa wàá ń sìn àwọn tún láwọn ibì kan táwọn tún máa ń wọ̀ tí wò kí n lọ. àwọn pé ọmọ Jésù lè mí. ọmọ ìjà wa jọ mi èṣù àbí tí ẹ fìyẹn lẹ̀ ó mọ kan ibi tí màá gbé ẹ lọ wà sórí gbogbo yẹn náà kéré. pẹ̀lú gbogbo ìwádìí mi ìyàwó rẹ ló wá ń di ọ̀rọ̀ rẹ. jókòó bó ló ń lọ ìyàwó rẹ ló mọ bí ó rìn dé tó fi là wọ́n máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú rẹ̀ bó o bá bàjà ó padà sẹ́sẹ̀ àárọ̀ ni. ẹsẹ̀ àárọ̀. bàbá òun náà lọ fà ẹjí kò lè rí ọmọ àzìkárọ̀ sí bàbá. ẹ má kéwèé kò sí wọn lè títí ṣé dandan ni kí ìwọ náà máa lọ káàkiri ni wọ́n máa gbọ́ràn sí ilé ẹnu kó jókòó tì í wọ́n máa ṣe wọ́n fẹ́ bí wọ́n bá ti wá ń ṣe wọ́n fẹ́ ó máa lówó ń tì í sí ni. ó lè díẹ̀ o. backbone òjijì ò ṣe ń sá fún oró mẹ́ni ẹ̀ ò máa ṣá o ìyá ẹ̀ ló máa ń wọ́dí o ẹni ayé bá ń fẹ́ o mo ṣe fi ṣeré káyé má ṣe bá ń wájà mi o. àìgbà bí àgbà gbégbá o lọ́mọdé ìsẹ̀yìn òfin gbáyé pẹ́. ikùn ní fagbárí ṣẹlẹ̀ kẹlẹ̀bẹ̀ ní fọ̀nà fún ṣòdo kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ òun ó lẹ́mọ̀ kiri tìmọ̀tìmọ̀ o ìbẹ̀yìn àgbà o ayé mojú ń gbà o ayé mojú bá o.